bàbá wa tí à ń ṣe ayẹyẹ fún lónìí láti 100 level làwọn náà ti ń pọ̀ púpọ̀ lórí ìfúnṣe yìí púpọ̀ púpọ̀. Ẹnì kẹta wọ tí wọ́n ti kọ́ mi láti kékeré àwọn ní Ọjogbon Francis Buhari wọ́n wà ní ìṣẹ̀lẹ̀ ẹnì pé mo ṣorí ilé púpọ̀ púpọ̀ tí mo lè wá jókòó lẹ́gbẹ̀ẹ́ àwọn bàbá bàbá mi. Nígbà tó ní kí àwọn túbẹ̀tì wọn ó dìde ìjọwárí àwọn tó tó síwájú oṣù máa wò pé gbọ́nàgbọ́nà làwọn eléyìí wọ́n ò tẹ̀ rí ìtòsí wọ́n ò rí ìtòsí lára àwọn tí bàbá ti kọ́. Ṣùgbọ́n mo tún wọn kú oríire. There is always a reward for whatever one does on earth. And Professor Ògúndèjì is being rewarded today, just in my little one. Àgbà tí mo ti dé H.O.D ni wọ́n ti máa wá sọ́fíìsì. Wọ́n ní àwọn wá kí ní orí H.O.D. Màá kàn máa wò wípé it is only in academics that you can be so fortunate to sit with your not just fathers but great grandfathers, and I am such a fortunate person. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín sáà bí ẹ ṣe ń fọwọ́sowọ́pọ̀. In fact, lẹ́nu ọdún méjì tí mo lò mo ti yọ bàbá lẹ́nu gan. Àwọn tó sì wà bí náà tí wọ́n èso yíyọ lẹ́nu wọn yẹ ó ń yọ lára àwọn kan sí. Màá ṣáà máa dààmú wọn. And despite the fact that he taught me from 100 level, he will say H.O.D. on the family. In those days, we always, I can ask the pastor, saw him as a very hard person. But since I became H.O.D, I have now seen the other side of him. You just go close to him, you see the humility in him. You pay any to ṣe fún láti for the son on it. Ó sì máa sọ fún àwọn tó bá jẹ́ supervisors wọn ẹ ṣe oríire nítorí náà òkùnkùn tí ó jata o ìrẹ̀ ó kù ná o oníṣùgbọ́n nígbà tí o bá ti ṣe bẹ̀ tó bẹ̀rẹ̀ bá jiná kò sẹ́ni tí ó lè wá sọ pé ta nìyẹn nítorí ẹni oòrùn wọ́n ní kékeré kan ló bẹ lẹ́yìn oòrùn ẹni tí bẹ lẹ́yìn rẹ ti tó láti máa tà ẹ́ káàkiri, and that is what our guy has been. So congratulations, sir. It's only God that can reward you for the dedication you have for this job. Some of us don't have that such kind of dedication. But we are just trying to see whether we'll be able to copy from you. And I am honored to be here as the chief host for this. Àwọn ọ̀kan rẹ̀ á mọ̀ wúlò rẹ̀ di ọ̀la ẹ̀yẹ. Ojú owó tí wọ́n lè tóbi, òsì bàtà tí wọ́n lè tóbi. Àwọn ọ̀kan rẹ̀ á mọ̀ wúlò rẹ̀ di ọ̀la ẹ̀yẹ. Ojú owó tí wọ́n lè tóbi, òsì bàtà tí wọ́n lè tóbi.